Portable ti ṣàlàyé n tó ṣẹlẹ̀ láàrin òun àti ìjọba ìpínlẹ̀ Ògùn. Ẹ̀yin èèyàn wá já ganu síròyìn náà. Portable ọmọ Ọlálọ́mí ti ṣàlàyé ọ̀rọ̀ o látàrí aáwọ̀ fàákájà tó wà láàrin òun àti ìjọba ìpínlẹ̀ Ògùn. Kí wọ́n ló ṣẹlẹ̀ o. Portable ọmọ Ọlálọ́mí Zàzúzẹ̀ olórin ṣèwọ́ṣèwọ́ ni ó ti ké gbàjarè ó pé ẹ̀yin èèyàn gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá gbọ́ o, ẹ gbà mí ẹ rà ń kalẹ̀. Kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí gan-an tó fi wá di pé ibi tí ìjọba ìpínlẹ̀ Ògùn tó fẹ́ gbà yọ sí mi nù. Ẹ wò ó, ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn odi, ẹ ti mọ̀ pé lórí ìkànnì Àròyé TV ní jẹ́ kétí yín di sí gbogbo bí bá ṣe ń lọ ìròyìn orílẹ̀-èdè wa àti àwọn ẹsẹ̀ kùkú. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ lẹ́nu Portable ọmọ Ọlálọ́mí Zàzúzẹ̀. Wọ́n fi arrest gbogbo àwọn tí wọ́n bá ní òdógúbà rẹ̀. Mọ̀ ń bọ̀ ná, ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé kájọ jẹ mùkúntùn rẹ̀ kẹ́yìn náà wá dá o. Báwo ni ta ló jẹ̀bi nínú àwọn méjèèjì, bóyá ọmọ Ọlálọ́mí Zàzúzẹ̀ ni àbí ìjọba ìpínlẹ̀ Ògùn? Àròyé TV náà lẹ́ ń tẹ́tí sí, ẹ kú ìkàlẹ̀. ọmọ kékeré ara mi ọmọ àtàpátá dìde. Aṣọ yìí tí mo wọ̀, ìyẹn aṣọ yáàyì tí mo wọ̀ tẹ́ fi bínú sí mi, tẹ́ fi wá set mi up. Mi ò bẹ́ anybody já o, lóòótọ́ mo lè ní wàhálà la fi ń mówó, bọ̀ léyìí ìtọ́ṣe yìí ilé tí mò ń kọ́ àti bá mi they just come, wọ́n ní kí everybody jáde, wọ́n lé wa síta. Mò ń sùn ibi tó lọ yẹn academy ni Odogwu Bass Nation many inspiration. Àwọn ọmọ ọlọ́mọ ni mò ń tọ́jú, kò ń ṣe olórin nìkan. Tailor wà ń bẹ̀, carpenter wà ń bẹ̀, bricklayer wà ń bẹ̀, olórin wà ń bẹ̀, gbogbo wọn wà ń bẹ̀. Everybody owó ló ń wá, ẹ̀pà ló ń wá o. Ẹ̀yin fáǹsì mi àwọn ọmọ kéékèèké lọ́kọ́ ń bẹ̀ yẹn o. Mi ò mọ nǹkan, mi ò bẹ́ anybody já o. The only come ọ ní wọ́n fẹ́ lé gbogbo wa kúrò. The onílé ò lè kúrò nílé ẹ̀ láì ṣe bí option máa wà, settlement máa wà. Ókè ẹ kọjá pépà ká kúrò, ẹ já pépà bá. Ókè ẹ lọ sí ìlílé, ẹ tí fún mi ní pépà lé ẹ lé wa kìtì. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sálọ lábálẹ̀ wọn pé ẹjọ́ ẹ padà wá ká ṣe settlement. You drink water, ẹ máa ṣáyó, àjẹ máa jẹ, ẹ máa gbowó lọ́sọ̀dì wèrè. ẹjọ́ mi ò bá yín ṣe ọ̀rọ̀ òṣèlú o, ẹ má forí mi fágbọ́ o. Yúùtù ni mo sọ bó ní kẹ́ ẹ ṣọ̀nà, kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ rí o. Yáyì ọ̀dẹ̀ fún mi láṣọ ni o. Ṣé kí ọ̀dẹ̀ wọ aṣọ báyìí wá di aṣọ yìí mo wọ̀, mi ò ní àmì ìní wọ aṣọ ẹ̀gbin. I swear to God mi ẹjọ́ ẹni kọ́ bá mi fà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀, àwọn ọmọ 15, 16, 17 years tọ́wọ́ akọrin ẹ̀ mọ̀ pátí apprentice tọ́wọ́ akọ́bọ̀ ẹ̀ máa lógo. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọmọdé, ẹ̀yin ló tó nílé ayé, wọ́n parọ́ mọ́ wa ní òde lying against us. My glory will kill my enemy. Èmi ọmọ àtàpátá dìde. House where I bury my mama don die, where I dey 13 years. They bury my mama for now wey dey sell. I can't go carry am. Mo rí bury màmí. Mo wá kọ́ mansion sójú títì normal. Tẹ́ bá fẹ́ cancel lé mi, come we talk, ìyẹn ọ̀tọ̀. Ìyẹn ọ̀tọ̀ nìyẹn. Then they come to my bar. They come to scatter my bar. They carry my properties. They wound all my apprentices. Gbogbo àwọn ọmọ iṣẹ́ mi tó ń kọ́ṣẹ́ wọn àwọn náà fẹ́ blow. Gbogbo àwọn customer they beat everybody out. Only everybody máa lọlé. Ìgbà tí mo dẹ̀ sáré dé, they give me paper I collect. Mo wá lọ rí 2024 bí nǹkan mo pé today is not 2024, we are in 2025. Then you give me back. Ẹ̀yin bá ń sin mi, mo fọlọ́ ọba jẹlẹ́rì. I no fight anybody. Make dem post where we fight them for my bar wey dem come seal. Sáwọn ọmọ yẹn kékeré tí wọ́n lè sọ blow. Sáwọn yẹn lè fún yàn mọ́rò. Àwọn ọmọ yẹn, they are in school, they are in academy. They are learning grades, how to make money, how to blow new. Ẹ̀yin bá ń sin mi, ẹ wo. If anybody já o, make dem post where we assault them. Because they go lie against us. Ẹ wo, wọ́n ti fárí àwọn ọmọ mi o. Ẹ jọ̀ọ́ o, ẹ gbà wá, ẹ̀yin tó nílé ayé ẹ̀yin òbí. Kí lẹ̀ ń wò? Help ni mo help àwọn ọmọ yín. I'm helping those children. Did you see Igbo in my bar? Wọ́n kọ́ tí wọ́n kó JBL, wọ́n kó gbogbo phone. They scatter my bar. Normal, they don't meet me there.
Mo ti travel. I'm a star. I don't stay one place. I'm a hero. All the better mi loro ẹ̀yin fans mi ẹ gbà mí o. Èmi ọmọ àtàpátá dìde. Mi ò bẹ anybody jà o. I no fight anybody. I only ask. Let's settle this. Lè kókó ńlé ibo la fẹ́ máa gbé. Mẹ́mi ti parí lé mi lẹ́kì. Kí n ilé rẹ̀ rẹ́sà kí lé mi kó lòdó gbúgbà. Ẹ ti sí ilé ra nǹkan. Ẹ gbà mí o. Settlement ṣáà máa wà. Lọ́sàlọ́ o. Ká tó mọ̀ lọ́dẹ o. Everybody dé lọ́kọ́ gbogbo wa o. Lọ́kọ́ everybody o. Ẹ jọ̀dọ̀ Ọlọ́run fans mi ẹgbà yẹn tó nílé ayé. After God na government, èèyàn náà lọ́lọ́run fi síbẹ̀. Ọmọ yín ni wá, ọmọ ìjọba ni mí o. Ẹ̀yin fáǹsì mi ẹ gbà mí o. Ẹ jọ̀ọ́ ẹ má kọ́ forí mi fágbọ́n o. Yááyì, ẹ jọ̀ọ́ ẹ gbà mí o, aṣọ yìí tí mo wọ̀. Ẹ má jẹ́ kó yá mọ́ mi lára o, aṣọ yìí ò ní yá o. Mo tọ́jú aṣọ yìí, mo wọ̀ bí ẹ̀mẹ́ta ló di wàhálà o. Wọ́n náà fẹ́ forí mi fágbọ́n ni ìṣẹ̀dá mi ò ní. Ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́níṣẹ́. Ànẹ́ni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ní. Ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ní kò ń ṣe bí irú tàwọn ọmọ mi ẹ bá mi fà àwọn ọmọ mi lẹ̀ o. Àwọn ọ̀tá mi ló máa rọ ẹrù sọ́ní yẹn. Ṣẹ́gbọ́ ẹ fà àwọn ọmọ mi lẹ̀ jọ mo fọlọ́run bá bẹ̀ yín àwọn ọmọ yẹn wọ́n wá kọ́ṣẹ́ lábẹ́ mi náà wá kọ́ṣẹ́ tó fi ṣoríire ni. Ẹ ògo lè mí. Ẹ lè rí mi pa. Áńgẹ́lì ni mí Ọlọ́run ló dá mi. I'm a human being. I'm not perfect. Wọ́n náà ìsọ̀rọ̀ mi. If you don't talk about me, báwo mo máa blow? Even bad days are part of good life. Ẹ sọ̀rọ̀ mi ní rere bye bye. Látẹnu ẹ̀ ní ìlọ kí gbogbo yín kẹ́ máa sọ̀rọ̀ mi ní rere. Ṣé gbọ́? Ẹ sọ̀rọ̀ mi ní rere kẹ́ ẹ lè máa ṣoríire. When you talk bad about me. When they talk bad about me. Go do background checking. Go do background checking. Because mo lọ́lọ́run. God will fight for me. Ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin olówó ayé, ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin alágbára ayé. Please, wake up, ẹ dìde. I need ìrànlọ́wọ́ yín o, they lie against us. Pọ́bẹ́bù, ó ń pa ìyálàjà irọ́. Pọ́bẹ́bù, ó ń pa ìyálàjà irọ́. Tó bá wà right, àwọn èèyàn máa support ẹ. Ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ yìí, Pọ́bẹ́bù, babaláku ìyálàjà irọ́ ló pa. Gbogbo kan tó sọ fọ, to Z, irọ́ ló wà ń bẹ̀. Ẹyẹ̀yàn, ẹ má dá lóhùn, àwọn eyewitness wà ń bẹ̀ tó confirm. Okay. Àwọn people yẹn kó tó di pé first time tó máa kọ́kọ́ wá òun ni wọ́n fa kíní x yẹn ni wọ́n fà síbi ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n fà síbi Odógúbà àti ibi ilé tó ń kọ́ lọ́wọ́ nǹkan tó kọ́kọ́ fà nìyẹn wọ́n dẹ̀ sọ fún Portable àwọn ìjọba ti release gbogbo ẹ̀ wọ́n dẹ̀ sọ fún Portable pé Portable mú àwọn valid document wá. Torí àwọn people tí wọ́n wá yẹn wọ́n lè wọlé àwọn tí wọ́n wá tí Portable pariwo pé wọ́n lé àwọn jáde wọ́n ṣe kinní kan iṣẹ́ àwọn ènìyàn wọ́n ní permission láti wọlé àbí láti ṣe anything àwọn wá gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n kò ṣe pé bí wọ́n ti gbé caterpillar wá wọ́n ì tí gbé caterpillar wá o. Kálí tó bá gbé caterpillar wá sí àwọn sọ pé wọ́n fẹ́ wá wọlé wọ́n gbé caterpillar wá wọ́n gbé mọ́tò ńláńlá yẹn tó bá fi wọlé wọ́n gbé wá àwọn ènìyàn nìkan sọ ni wọ́n dá wá wọ́n dẹ̀ fa kíní yẹn síbi ilé yẹn wọ́n dẹ̀ submit ìwé nọ́tìsì wọ́n submit ẹ̀ àwọn pípọ̀ yẹn dẹ̀ sọ gbogbo wà lákọọ́lẹ̀. ẹ lọ wo Nigeria Police Force kìíní torí pé ó ti declare Portable wanted báyìí ìjọba ti declare wanted Portable is now wanted so àwọn ẹni tí nígbà tí wọ́n fún nígbà yẹn wọ́n sọ fún pé kí Portable wá pẹ̀lú necessary document wọ́n ní kó wá pẹ̀lú necessary document tí wọ́n dẹ̀ ti wá wọ́n dẹ̀ máa cancel kìíní yẹn Portable ò lọ láti gbà yẹn Portable ò lọ ìgbà tó wá yá la people yẹn wọ́n tún padà wá nígbà tá people yẹn padà dé ni wọ́n bá Portable lódógúnbà wọ́n bá bẹ̀ dádì rẹ̀ ni wọ́n bá dádì Portable ni wọ́n bá lódógúnbà àwọn people yẹn wọ́n dẹ̀ bá dádì Portable sọ̀rọ̀ nígbà tí wọ́n tọ́ wá yẹn tọ́ bá dádì Portable ṣọ́ọ̀bù wọ́n gbé caterpillar dání nígbà tí wọ́n bá Portable tọ́ bá dádì Portable sọ̀rọ̀ tán wọ́n bá dádì Portable sọ̀rọ̀ lọ́wọ́ ni Portable bí àkàdà dé fídíò tí Portable ṣe okay ó yá
ẹ wo fídíò tó ṣe kó lè di pé wọ́n ń na àwọn pípù yẹn Portable kọ̀ọ̀kan pariwo pé òun lòun faná òun lòun ṣọ̀nà òun lòun ṣe kíní kan òun lòun ṣe gbá òun lòun ládùúgbò láti Ṣàngó dé ìyànà kíní kan òun lòun ṣe gbogbo ẹ̀ ẹgbọ́n náà ṣe bóun lélẹ̀ ẹgbọ́n bí tó ti sọ yẹn ẹgbọ́n bí tó ti sọ yẹn ni. ẹ wò wọn ní wọn máa wó ogun àdúgbò wa wọn ní wọn máa wọlé wa o sáwọn owó ilé tá a mánéjì nílùú wa wọlé ti fẹ́ máa wọlé wa wọn náwọn town plan àbí kí wọ́n ń pé èmi ò lọ sùkúù wọ́n ní pé wọ́n máa tún léyà wọ́n máa ilé tó máa wó ọ̀nà tó máa ṣe Yayi ẹjọ́ sà Yayi dadi Yayi mo fọlọ́ bẹ̀yìn èèyàn yìí ẹjọ́ mo fọlọ́ bẹ̀yìn èèyàn dàpọ̀ mo dàpọ̀ mi ò fẹ́ dànù Yayi ẹjọ́ àwọn town planner wọ́n gbàdúgbò wa kọjá ẹjọ́ ẹni pé kọjọ kọ́ máa wọlé wa o kọ́ máa wọlé mi o wọ́n náwọn lẹ́kọ̀ọ́ tí mo ti rà pamọ́ kọ́ máa wo ẹjọ́ àwọn town plan pé èmi náà town planner ni mi mo dá yẹ̀pẹ̀ mo kó katapila mo sanwó katapila èmi kà mo tún sanwó katapila mo gbọ́n yẹ̀pẹ̀ mo ra yẹ̀pẹ̀ mo dà sórí yẹ̀pẹ̀ ń gbégi lè pọ́n lé lórílẹ̀ ẹjọ́ sà Yayi ẹ jẹ́ kájọ wà mo fẹ́ wá pẹ̀lú yín. ṣe ti gbọ́ báyìí fídíò tó kọ́kọ́ ṣe nìyẹn o ó wá sọ pé káwọn ọmọọṣẹ́ kan máa pariwo town planner Portable town planner kò pé ní Portable ọ̀dà àwọn artist yẹn kí wọ́n máa jókòó wọ́n bá ń jókòó bá àwọn kí lórúkọ ẹ̀ àwọn town planner yẹn wọ́n jókòó bá wọn nígbà tí wọ́n jókòó bá wọn yẹn òun ní àwọn yẹn bá sáré pé ọlọ́pàá báwọn jẹ́rí tí ìjọba bá ṣe nǹkan tó dáa àwọn sọ pé ìjọba ṣe nǹkan tó dáa tí wọ́n bá dẹ̀ ṣe nǹkan tí ò dáa á sọ pé wọ́n ṣe nǹkan tí ò dáa eléyìí tí ìjọba ṣe fún Portable yìí the next that is a bọ́ọ̀lù ṣe máa ń sọ right step ni wọ́n take nítorí pé báwo ni wọ́n ṣe máa ń ná òṣìṣẹ́ ìjọba ló wọ́n yàn ń ṣẹ́ gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ ló ń dá ìjọba lòun náà iṣẹ́ tí wọ́n gbé fún lọ́dọ̀ ìjọba tó bá fẹ́ lọ ṣiṣẹ́ yẹn anybody ò gbọ́dọ̀ aláàsì ẹ̀ anybody tó bá ti lè ná ìjọba ló ná yẹn náà ìjọba Portable náà ìjọba ló ná kí ní dẹ̀ ti kọ̀ fún Portable ẹni sport báyìí ẹni ẹ̀yà ẹ̀nà ẹfún mọ́rò ẹsẹ̀ gbá ẹ̀ṣàwó nígbà táwọn pípú yẹn ṣe kí ni ìgbà tó wọ́n lẹ́kọ̀ọ́ bá làwọn ọlọ́pàá dé tó wọn ọlọ́pàá dẹ̀ ṣe dé àwọn ọlọ́pàá síbẹ̀síbẹ̀ náà Portable kò stop o wàláì kò stop àwọn ọlọ́pàá yẹn wọ́n sáré kó àwọn ènìyàn wọ́n mú wọn wọ́n sáré lọ rescue àwọn ènìyàn wọ́n tẹ̀ tí arrest anybody nígbà yẹn ọlọ́pàá sáré lọ rescue àwọn ènìyàn nígbà táwọn ọlọ́pàá yẹn wá rescue àwọn ènìyàn tí wọ́n lọ bọ́ ṣe bínú padà dé nìyẹn pẹ̀lú àwọn van Portable ti sá lọ lọ́fi wá kó gbogbo àwọn ẹ̀yìn wọ́n kó gbogbo àwọn táwọn ẹ̀yìn pátá gbogbo àwọn ṣọ́ọ̀bù yẹn pátá mọ́tò tó wà ń bẹ́ wọ́n tó lẹ̀ so Portable ṣe dáa but nísìn ó ti wà wanted Portable is now wanted ó ti kú rẹ̀ sínú wà ló ti kú rẹ̀ sínú ìdààmú Portable ti wà wanted báyìí ó ti declare wanted ọlọ́run á là ń bẹ́ o Portable gọ̀rọ̀gọ̀rọ̀ ẹ ti pọ̀ jù kọ́lọ̀ mẹ́jẹ kó já sí pé lílo máa jẹ́ the end of your career àánú mi sí ọ seriously.